time, and they can talk whatever they like. That one is not your problem, it's their problem. That is how they use their tongue. Sowore, go and mind yourself. What of this one that is showing gun? If anybody didn't vote for Obi, they will kill him. They will kill him with gun, showing gun. Onyara. Observer. I will reach. How do they call her? How do they polling units? I will see men they vote. What do they call her? Atiku or tinubu. Alpha. Not go understand. If you not say you not go vote, Peter, I'll be not come out. Shebi they say with the vet. Observer. I will reach. How do they call her? How do they polling units? I will see men they vote. What do they call her? Atiku or tinubu. Alpha. Not go understand. If you not say you not go vote, Peter, I'll be not come out. Shebi they say with the vet. Ariwo òṣìwò náà ń pa lórí Sunday Igboho náà. Abéèrè. Tó bá lóun ò fẹ́ rí PD, òun ò fẹ́ rí Peter Obi, òun ò fẹ́ rí Atiku tàbí ẹnìkan. Mo ti sọ fún yín already, ipe slang tán máa ń lò nìyẹn. Ó yá ṣebí kan ló yọ̀bọ̀n síta ẹ̀. Ó lẹ́ni tí ò bá vote fún Peter Obi, ìbọn lòun máa fi pa. Ọ̀rọ̀ Sunday sọ. Kí ló fẹ́ fòṣì? Tó bá máa dariwo kó dariwo. Ìwọ Sowore, ṣọ̀tún sòsì má bá bìkan jẹ́. Yóò bú Tinubu lónìí, yóò yìn lọ́la, yóò bú Atiku lọ́la, yóò yìn lọ́túnla, yóò bú Peter Obi, yóò yìn lọ́túnla. Kí ló dé? Kí ló dé tí Sunday bá sọ̀rọ̀? Èwo wá làbùrọ̀ máa sọ pé ẹ ń dúró dé ẹ̀ ń ṣe gbá. Àsìkò wọn ní ìsìn ni wọ́n ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀. Bó ṣe ń ṣe nìyẹn. Ó lè máa pa àwọn nǹkan míì. Iṣẹ́ tó yàn láàyò tán ìmọ̀ náà. Bọ́dẹ̀ ṣe ń sọ nìyẹn. TPC bá wá ti sọ̀rọ̀ ẹ sáré yí. TPC bá ti sọ̀rọ̀ ẹ sáré yí. Orí yín burú ni. Ẹ jẹ́ ó máa bọ̀ kẹ́ ríran wò. Ẹ jẹ́ kí gbogbo nǹkan ó ṣẹlẹ̀ kẹ́ ríran wò. Orí nẹ́ẹ̀tì ó lànà. Orí nẹ́ẹ̀tì ó máa lànà. Ẹ kúkú mọ̀ Iya Cassette. Pẹ̀lú bánà tó dáa. Kí ló dé wọ́n fi ṣe yín ni? Ntọ́ bá wù ló lè sọ nílùú ẹ̀ náà ní stéètì ẹ̀. Ṣé bí n tó wọlé ní sọ ní stéètì wọn? Gbé yẹn ṣe kan. Ìbọn nìyẹn yọ síta pé bọ́n bá ti dìbò fún Peter Obi. Mo tún nìkan náà tó jẹ́ pé ó sọ ó lò máa pa gbogbo èèyàn ní last year. Fídíò ẹ̀ wà lọ́wọ́ mi náà. Kí ló dé? Sowore lọ wábi jókòó sí. O ní nǹkan ṣe, o kàn ń dà lúrú kiri lẹ́lẹ̀ ni. Èyí tó ṣe tó lọ bá ọlọ́bẹ́ẹ̀lì wọn ní kìíní. Ṣé yẹn wá mí ní kó mọ̀ pé ní kó mọ̀ sọ pé yẹn pọ́lítíìsì àmàlà àtewédú ló ń ṣe. Ìwọ ńkọ́ ṣé bó ń jápa kiri ni? Ó ń jápa kiri ni. Ó kàn ń fi àwọn èèyàn sínú trap. Ó ń ṣàkóbá fáwọn èèyàn. Ọ̀rọ̀ tí wọ́n sọ sí Tinubu, ṣé ó gba ẹnu rẹ̀? Ó gba ẹnu rẹ̀. Ó tí ì sọ̀rọ̀ ẹ̀ sí bàbá tó bí ọlọ́mọ kó tó di pé wá sọ̀rọ̀ sí Tinubu. Ó pe Tinubu ní criminal, the whole president of Nigeria. Kí náà rí ṣe sí fún ẹ? Ayọ́ǹga ẹ Sowore tó bá tún jáde fún anybody lórí ọ̀rọ̀ yìí. Jẹ́ kó ní kálukú ó sọ̀rọ̀ rẹ̀ lórí kinní. Jẹ́ kó ní kálukú ó sọ̀rọ̀ rẹ̀. Bẹ́ẹ̀ ṣe ń sọ nìyẹn. Ìwọ ń pe odidi president ní criminal. Sowore sórí ẹ̀ pé jọ. Ó wá ní DSS kó lọ wọlé. Wọ́n lẹ ní kí DSS kó lọ wọlé Sunday kó lọ ṣe gbá. Tí DSS bá ti kú òǹbẹ̀ kó lọ sí ọ̀dọ̀ Peter Obi, kó lọ sọ́dọ̀ Atiku. Kó lọ ọ̀dọ̀ Atiku ṣe bẹ́yìn náà lẹ láti Atiku èyí tó ṣe tó bá kó 16 billion kalẹ̀.
àmọ́ ìpò ó fẹ́ ṣe president nílùú àbí láti ìgbà Òbí ti ṣe kinní nílùú wọn lọ́wọ́ odidi ọdún 8 ilé ọtí ló gbé kalẹ̀ ńgbà bá mu tí yóò tán mọ́ àwọn èèyàn wọn mọ̀ kidnap ọmọ kiri bíríwìrì sí ló dálẹ̀ lé àbí bó lẹ ṣe ń pe kinní ilé ọtí yín bíríwìrì náà ni ó ń tẹ́rí ẹ pé tí Yorùbá bá wá ti sọ̀rọ̀ bẹ́ẹ̀ náà lẹ ṣe horobo mọ́ MC Olúọmọ nígbà tí ẹ̀ lẹ́kọ̀ọ́ tó bẹ́ẹ̀ tó bá wo oníkálukú ló máa sọ are you mad? Are you mad? You are talking to Sunday Igboho. You are talking to MC, but your people have embarrassed people with gun everywhere up and down. Your people in Arewa, they are embarrassed people with Fulani. They are killing people with Ada and Obe. If Sunday Igboho said that nobody will come for his own state, that is a political fighter tongue now. Why you people are looking for another person's mouth? Will you be careful? Will you keep quiet? Origi buru. Sowore lọ ṣọ́ra ẹ. Sowore lọ ṣọ́ ara ẹ. Èwo ni wọ́n ṣe parí? Kí ló dé? Ìlú èbó ṣe jókòó lọ jókòó sọ́hùn tó máa ń wá sí Nàìjíríà tó ń terrorize àwọn èèyàn tó ń pera rẹ̀ ní fighter. Àwọn political fighter, this is their time and they can talk whatever they like. That one is not your problem, it's their problem. That is how they use their tongue. Sowore, go and mind yourself. What of this one that is showing God? If anybody didn't vote for Obi, they will kill him. They will kill him with gun, showing gun. Onyara. Kí n tún gbọ́ pé kẹ́kẹ́ máa terrorize àwọn ọmọ Yorùbá tiwa. Kẹ́ ríran wò, àlórí nẹ́ẹ̀tì máa àsìkò tí tó, àwọn àǹkè mi kàn wò yín ràn ni. Àsìkò tí tó, ríran wò. Máa jáde lẹ́ẹ̀mẹ́fà fún yín. Ẹ̀mẹ́fà máa jáde fún yín. Kí ló dé? Ẹ̀yin olóṣì. Ba ku da lafiya in Sunday Igboho yayi magana amma kuma kuna damun mutane. Ai yaran kuma suna cewa kar APC ya zo Arewa. To shi ma Sunday Igboho ma ya ce kar PDP afga menene nonsense din ku kar ya zo kasan Yarabawa. That is their tongue. That is their logo. Kí ló dé fi Sunday lọ́rùn lẹ́lẹ̀? Kò bar Sunday o. You people should leave Sunday Igboho. If he make any mistake, we are going to beat him by ourselves. Nothing concern you people. If he talk anything that he will against the country or his own state, we are going to fight him by ourselves. No be you people. Onyara, make una face una house. Ba ku da lafiya ku dubi gidan naku mana. Yaran ku na terrorize mutane da adda da wuka. Da Fulani da bindiga. Wai kar a zo Arewa, kar APC ya zo. Hauka kuke. Ku bar shi ku bar Sunday Igboho. Haka su suke maganar su. Tun lokacin da suke yaki amma in ya bi ku za ku dinga ce madalla ya ci gaba. If Sunday follow you people, you go say yes, you do good, you do good. Where are your children? Àwọn ọmọ yín dà, ina yaran ku, yaran mutane sai ku zo kuma kuna ba su tsoro. Are you mad?